ǹjẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọba àdániwáyé tó tún ṣe bẹ́ẹ̀ pa wá mọ́ kúrò lọ́wọ́ ewu gbogbo tó wù kó lè máa ṣẹlẹ̀ lọ́gànjọ́ òru lọ́sàn-án gangan àti lóòrọ̀ kùtùkùtù lẹ́lẹ́dùmarè fi ń dáàbò rẹ̀ bò wá àwọn oníyẹ dúpẹ́ fún ọba àdániwáyé bí má ti ṣe wá ń dúpẹ́ fẹ́lẹ́dùmarè tó ní ká máa lọ ká sì máa bọ̀ á sì tún máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ tẹ́ ń jókòó dè wá ní gbogbo ìgbà àti gbogbo àsìkò pé tá a bá ti lọ báyìí tá a bá ti ń bọ̀ alẹ́ yìí tí à ń ṣe bẹ́ẹ̀ tá à ń fàbọ̀ fún ẹbẹ́ ṣe ń dúró tì wá gbogbo ìgbà àti gbogbo àsìkò tó fi mọ́ gbogbo ọjọ́ Elédùmarè yóò máa wà pẹ̀lú yín yóò sì máa dúró tẹ̀yìn náà ní gbogbo ìgbà àti gbogbo àsìkò èmi a máa sọ kínní kan wípé bí poroporo ìyẹn tó bá sọ pé òun lè ṣẹ̀gúsí bó bá ṣe wù ú jẹ́ ká máa yin iṣu tó ṣe bẹ́ẹ̀ tó yìnyán bẹ́ẹ̀ ni báwa náà bá sọ wípé àǹdà bíi ẹ̀dùn àárọ̀ bí òwe tí ò bá sì tẹ̀yìn olólùfẹ́ wa ń bì í orí asán òun náà ni gbogbo ẹ̀ yóò máa já sí Elédùmarè tó fi wá kẹ́ra wa báyìí kò ní já wa gbà lọ́wọ́ ara wa láṣẹ lọ́wọ́ Elédùmarè bí ìṣe mi lórí ìkànnì Àrólé bàbá 1010 TV 2 ó kọ́ mi náà ní kọ̀kọ́ dá tẹ́ẹ̀tì ẹ̀ mà bẹ́ẹ̀ ti mà tẹ́lẹ̀ bí ẹni mọ̀ wó àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́ kókó oníròyìn láti wá gbéyẹ̀wò bí ìṣe wa ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ọ̀gá ẹ gbàgbé ẹ gbọ́kàn kúrò nínú ètò ìdìbò ọdún 2027 àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọn ò lè dìbò fún yín rárá o àwọn ìgbìmọ̀ àgbà kan nínú ẹgbẹ́ òṣèlú PDP nígbà Tinubu nímọ̀ràn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Siminalayi Fubara àti làásìgbò tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers bílíọ̀nù 5 náírà náà fẹ́ fún mi gẹ́gẹ́ bí owó ìbọ̀bẹ́ láti ṣàtìlẹ́yìn fún ìyọnípò Fubara èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ wò àyànfẹ́ chief of staff fún Fubara òun ló tú àṣírí ọ̀rọ̀ síta ọ̀yá ní ìpínlẹ̀ Edo báyìí nítorí ikú àwọn Haúsá ìpínlẹ̀ Kano tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Edo ní ṣe ni gómìnà ní ìpínlẹ̀ Edo ti ṣàbẹ̀wò sí gómìnà Kano àti àwọn mọ̀lẹ́bí àwọn Haúsá èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ dẹ́mi wọn légbodò ní Uromi tí ń ṣe ìpínlẹ̀ Edo náà ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo tẹkọ̀ mi létí lọ báyìí àyànfẹ́ Elédùmarè mo sì dúró lórí ọ̀rọ̀ mi ò pé ọba kọ́ba tó bá ṣe bẹ́ẹ̀ gba ìjà láàyè nílùú rẹ̀ mo ṣetán láti rọ̀ ọ́ lóyè gẹ́gẹ́ bí orí adé nílùú yòówù kò tilẹ̀ wá gómìnà Adémọ́lá Adélékè ló tún ṣe bẹ́ẹ̀ tẹpẹlẹ mọ́ ìkìlọ̀ rẹ̀ fáwọn orí adé ìlú Ìlóbù Ifọ̀ Ọ̀ṣun àti Ẹ̀rìn Ọ̀ṣun náà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èbòyí ti tú àwọn oníṣẹ́ láabi kan níbi tán ti ń gbé dáná rọ́ wọ́n tú wọn ká ń bẹ̀ wọ́n dènà ìjínigbé tí kò bá wáyé ní ìpínlẹ̀ ọ̀hún bákan náà lọ́wọ́ tún ti bá àwọn ajínigbé 6 pẹ̀lú owó tó tó 4.8 million naira tó jẹ́ ránsọ́ọ̀mù ní ìpínlẹ̀ Kano àti Taraba ìjàmbá ọkọ̀ ojú pópó ti gbẹ̀mí lẹ́nu ọlọ́pàá kan nígbà táwọn mìíràn farapa ní ìpínlẹ̀ Abia àrá ńlá tó le ló ṣe bẹ́ẹ̀ tó sán pa Fúlàní àti àwọn màálùú rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí ọ̀gá ẹ gbàgbé ẹ gbọ́kàn kúrò nínú ètò ìdìbò ọdún 2027 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò lè dìbò fún yín o kàkà tí wọ́n fi wá dìbò fún yín wọ́n yá dìbò lẹ́yìn kúrò lórí àléfà bó bá dọdún 2027 àwọn ìgbìmọ̀ àgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP náà sọ èyí di mímọ̀. The Conference of Professionals in the People's Democratic Party ìyún CPPDP ní ìlú Àbújá ẹni tó jẹ́ alákòóso ìgbìmọ̀ ọ̀hún nínú ẹgbẹ́ náà Obinna Nwachukwu ló máa gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nímọ̀ràn wípé kí bàbá gbọ́kàn kúrò nínú à ń díje sí ipò ààrẹ lọ́dún 2027 ọ̀ni nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ṣe dáadáa fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe Yorùbá ló sì ní alágbẹ̀dẹ tí kò rọ ọ̀bẹ rẹ̀ fún ni a lè gbọ́kọ̀ fún láti bá wa rọ̀ ó ní ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu nígbà tó ń ṣe ní àlàyé wípé lórí ọ̀rọ̀ tí Tinubu sọ pẹ̀lú òun àti Wike l'Àbújá ní àsìkò tí ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ olúlulẹ̀ yìí ti ṣe Àbújá tó ṣe àbẹ̀wò sí ní Aso Rock níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti sọdúnmọ̀ wípé òun ti kìlọ̀ fún Nyesom Wike wípé kó gbìyànjú láti lè jẹ́ kí àwọn jáwé olúborí nínú ètò ìdìbò lọ́dún 2027 lólùlù
olúlulẹ̀ yìí ti ń ṣe Àbújá nígbà tí Nwachukwu ẹgbẹ́ òṣèlú PDP náà tí ó máa fèsì padà sórí ọ̀rọ̀ ọ̀hún níṣẹ́ ló sọ dímọ̀ wípé kò sí ọ̀nà míì táwọn ẹgbẹ́ òṣèlú APC tán lè gbà kódà kán ṣe màgòmágó àníkàn tọwọ́ èrúbọ wọn ò lè jáwé olúborí nínú ètò ìdìbò ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. Ó ní ẹja ti bilẹ̀ bẹ́ẹ̀ báyìí ká fi mọ́lẹ̀lẹ̀ jẹ. Ó ní láàrin àwọn kánsẹ́lọ̀ èyí tí òǹkà wọn jẹ́ 42 oníṣẹ́ mọ̀ pé ẹgbẹ́ òṣèlú PDP òun ló ṣe bẹ́ẹ̀ jáwé olúborí tó ní gbogbo wọn ní ìkápá nígbà tó tún ní alága ìjọba ìbílẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló tún wá láti inú ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní àfi tí wọ́n bá lò àfi tán bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe èrú àbí ọ̀nà àlùmọ̀kọ́rọ̀ kan. Ó ní bẹ́ẹ̀ sì ni kò lè sí ọ̀rọ̀ ọ̀nà arúmọjẹ kankan táàrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi lè jáwé olúborí ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. Bẹ́ẹ̀ náà ló tún rọ àwọn olùgbé olúlu ilẹ̀ yìí ti ń ṣe Àbújá náà pé ká má káwọ́ gbéra ká sì má fi ọwọ́ hẹrẹhẹrẹ mú ọ̀rọ̀ tí Bọ́lá Ahmed Tinubu sọ nípa pé túláàsì làwọn gbọ́dọ̀ jáwé olúborí nínú ètò ìdìbò tọdún 2027 lólùlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá. Lórí ọ̀rọ̀ Siminalayi Fubara àti làásìgbò tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers, bílíọ̀nù 5 náírà náà fẹ́ fún mi gẹ́gẹ́ bí owó ìbọ̀bẹ́ láti ṣàtìlẹ́yìn fún ìyọninípò Fubara. Bólẹ̀mí kọ́ mo sọ bẹ́ẹ̀ àyànfẹ́ Elédùmarè Chief of Staff fún Fubara ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ Chief of Staff tí ń ṣe olórí àwọn òṣìṣẹ́ fún gómìnà tí wọ́n ṣe bẹ́ẹ̀ dádúró ní ìpínlẹ̀ Rivers tí ń ṣe Siminalayi Fubara eyín Edinson Eye òun ló mà ti tú àṣírí ọ̀rọ̀ síta lórí àfikàn àti ẹ̀sùn tí wọ́n fi kan Fubara àti òun náà nípa pé níṣẹ́ náà jọ lọ́wọ́ nínú lásìgbà tí wàhálà ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Edinson lẹ́ni tí ń ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún lórí móhùnmáwòrán Channel ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday. Ibẹ̀ ló ti ṣe àlàyé tó sì ti fọ ara rẹ̀ mọ́. Ó sọ dímọ̀ wípé ṣe rí ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa pé òun gba owó ìbọ̀bẹ́ láti lè kópa nínú bí wọ́n ṣe bẹ́ẹ̀ bọ́ǹbù ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers nínú oṣù kẹwàá ọdún 2023. Ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni o, ẹ jẹ́ ń ṣàlàyé fún yín kó sì máa yé yín dáadáa. Mo sì fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo àlàyé tí n bá ṣe yìí ẹ̀rí máa jẹ́ mi ìṣó ó ń bẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Kódà gan mo tó ti ṣe bẹ́ẹ̀ pín jáde síta torí pé mo mọ̀ páwọn ènìyàn yìí wọ́n lè ní èrò burúkú kan lọ́kàn láti ṣe mí níjàmbá. Fún ìdí èyí wọ́n ti tú àṣírí ọ̀hún fáwọn èèyàn kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Rivers. Ó wá ṣe àlàyé ọ̀rọ̀ pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ oṣù kẹwàá ọdún 2023 ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ pé òun lásìkò tó náà wà lọ́mọ ilé ìgbìmọ̀ asòfin tó ṣáájú ní ìpínlẹ̀ Rivers náà ti sọ dúró wípé kóun náà ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn nípa yíyọ Fubara kúrò lórí àléfà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún, níbi tó ti sọ dúró wípé wọ́n gbé owó tabua èyí tí ó jẹ́ bílíọ̀nù 5 náírà kalẹ̀ fún òun. Ó lẹ́rìí máa jẹ́ mi sọ ó ń bẹ lórí ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ ló tó sọ dímọ̀ wípé lórí ẹ̀sùn tí ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ti ìpínlẹ̀ Rivers èyí George Nweke ètò fi kan òun àti Fubara pé níṣẹ́ làwọn jọ lọ́wọ́ nínú bí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún bó ṣe di tí ó bọ́ǹbù ní ọdún ọ̀hún. Ó ní irọ́ lásán tó sì jìnnà sóòótọ́ ni o. Ó ní kò rí bẹ́ẹ̀. Ó ní in tó ṣẹlẹ̀ ní 30 oṣù kẹwàá inú ọdún ọ̀hún. Ó ní níṣe ni àwọn ti níṣe ni owó tí wọ́n fẹ́ gbé fún òun tó jẹ́ bílíọ̀nù 5 náírà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ fi ṣe owó ìbọ̀bẹ́ tóun sì ní nǹkan kan ṣe pẹ̀lú bí ilé ìgbìmọ̀ asòfin náà bó ṣe di ohun tó jóná. Ó wá ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹ pé George jáde kó wá tú àṣírí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ ní pàtó àti pé ohun gangan ni ẹbí léèrè bí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún bó ṣe jóná. Fídíò rẹ̀ ń bẹ bí tá ṣe àfihàn rẹ̀ fún yín ẹ̀rí máa jẹ́ mi sọ ni. Of 5 billion naira is there my phone. Is there a reason, Honourable, that Governor Fubara didn't legally take the matter, matter of the state of emergency, as its suspension up in court? His colleague governors had done that in the PDP. The governor is a man of peace, and he believes in where there are various ways towards crisis resolution. It's either you go to court or alternative is to resolution. The governor is wisdom and as a man of peace decided to pursue the path of
conflict resolution and mediation. He has this with Mr. President and the father of the nation that there should be all parties sitting together to resolve this issue. If it were not that, there are things I would have mentioned here for you to know the elementary cause of this crisis. And you know, everything I mentioned, I show you evidence. I would have also opened my phone to show you the beginning of October 2023, where they had approached me with a bribe of 5 billion naira. It's there on my phone. It's here. My WhatsApp, I'll open it to show you. And that money was to be passed to me through Honorable. But I'll leave that for now. Because we are in the path of peace. Ó yá ní ìpínlẹ̀ Ẹdó báyìí nítorí ikú àwọn Haúsá ìpínlẹ̀ Kánò táwọn ọ̀dọ́ Uromi tán ṣekú pa ní ìpínlẹ̀ Ẹdó. Gómìnà nípínlẹ̀ Ẹdó Monday Okpebholo ó ti ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Kánò àti àwọn mọ̀lẹ́bí Haúsá ọ̀hún tán ṣe bẹ́ẹ̀ jáde láyé. Gómìnà ní ìpínlẹ̀ Ẹdó Monday Okpebholo olóma ti ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kánò Abba Yusuf lórí ìṣekúpa àwọn Haúsá tí wọn kò dín ní mẹ́rìndínlógún táwọn ọ̀dọ́langba ìlú Uromi ní ìpínlẹ̀ Ẹdó tí wọ́n ṣe bẹ́ẹ̀ dáná sun àtìmúlòyìn náà wá ṣáájú wípé níṣẹ́ làwọn ọ̀dọ́ ọ̀hún náà fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n jẹ́ ajínigbé lẹ́yìn tí wọ́n rí ìbọn oríṣiríṣi lọ́wọ́ àwọn Haúsá náà ṣùgbọ́n tá a ṣe ní àlàyé pé níṣẹ́ ni àwọn Haúsá ọ̀hún náà gbọ́ láti ìpínlẹ̀ Kánò tó sì ń tẹkọ̀ wọn létí lọ sí ìpínlẹ̀ Rivers níbi tí wọ́n ti sọdún mọ́ wípé wọ́n fẹ́ lọ máa tẹ̀síwájú nínú iṣẹ́ ọdẹ wọn ní ṣíṣe kó tó di wípé àwọn ọ̀dọ́langba wọ́n ṣe bẹ́ẹ̀ dáná sun wọ́n tó sì gbẹ̀mí ní ara wọn. Ọ̀rọ̀ ọ̀hún ló ti di awuyewuye láti bí ọjọ́ mélòó tó ti ṣẹlẹ̀ sẹ́yìn níbi tá a ti rí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà èyàn Bọ́lá Ahmed Tinubu tó ti pàṣẹ pé ká tọpinpin àwọn ènìyàn tí wọ́n wúrú wà yìí ká sì fi ìyà tó tọ́ jẹ wọ́n lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Báyìí ni Monday Okpebholo lọ́nà tí wàá pa kìtìmọ́lẹ̀ ṣe àbẹ̀wò sí gómìnà ní ìpínlẹ̀ Kánò àti àwọn mọ̀lẹ́bí Haúsá tí wọ́n di olóògbé ọ̀hún níbi tí ó ti ṣe àbẹ̀wò sí Abba Yusuf. Ibẹ̀ ló ti ń ṣe ní àlàyé pé àwọn ti ń gbé ìgbésẹ̀ o lórí bí àwọn ènìyàn mẹ́rìnlá tí wọ́n ti fi páńpẹ́ òfin mú láfúrásì tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí wọn yóò ṣe kọjú wọn sí ilé-ẹjọ́ tí wọ́n sì gbé wọn lọ sí olúùlú ilẹ̀ tí ń ṣe Àbújá níbi tí wọ́n ti lọ tọpinpin ìwádìí wọn dáadáa fínífíní sí i. Abba Yusuf náà má fèsì níbi tó ti yin gómìnà ìpínlẹ̀ Ẹdó Monday Okpebholo pé ó kú ìfọmọnìyàn ṣe. Ó ní àjọṣepọ̀ tó dánmọ́ná ó ti ń bẹ láàrin àwọn ìpínlẹ̀ Ẹdó àti ti ìpínlẹ̀ Kánò. Èyí tó wá ṣẹlẹ̀ yìí kò wá lè jẹ́ kí omi àlàáfíà bẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó dàrú nígbà tó rọ àwọn ọ̀dọ́langba wípé kán fi ọwọ́ wọnú ká sì ṣe sùúrù lórí ọ̀rọ̀ náà. Báyìí ni àwọn méjèèjì náà ṣe bá wọn mọ̀lẹ́bí àti àwọn olùgbé ìpínlẹ̀ Kánò náà bá wọn sọ̀rọ̀ àmọ́ ṣá o níṣẹ́ ni àwọn olùgbé ìpínlẹ̀ Ẹdó ọ̀hún ní pàtàkì jùlọ tó wà ní agbègbè Olusi Road ní Uromi níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ní gbogbo wọn ti pa kìtìmọ́lẹ̀ tó sì ti ń sá àsálà fún ẹ̀mí wọn níbi tí wọ́n ti kó kúrò ní inú ilé wọn báyìí láì sọ fún ẹnikẹ́ni tó ń kálukú ti fi ń bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀. Ǹjẹ́ kí ni ohun tó ṣẹlẹ̀ nígbà tí ikọ̀ àwọn oníròyìn tó fi ọ̀rọ̀ wá wọn olùgbé agbègbè náà lẹ́nu wò ẹni tí ó porúkọ ara rẹ̀ ní Monday ó náà ṣe àlàyé ọ̀rọ̀ wípé sẹ́ẹ̀rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa ìṣekúpa àwọn Haúsá mẹ́rìndínlógún ọ̀hún ó ní kì í ṣe wípé àwọn ènìyàn náà wọ́n jẹ́ ọdẹ bí wọ́n ṣe ń pariwo síta. Ó ní afurasí ajínigbé ni wọ́n àti pé àwọn fìjìláńtẹ́ náà kọ́kọ́ dá wọn dúró nínú ọkọ̀ tirẹ́là ńlá tán wà wọ́n sì ní ká sọ̀kalẹ̀ láti wá ṣàlàyé irú èèyàn tán jẹ́. Ó níbi tí wọ́n ti fọ ọ̀rọ̀ náà ó ní ọ̀kan lára àwọn Haúsá ọ̀hún ló ti yọ ọ̀bẹ jáde kó tó di pé àwọn fìjìláńtẹ́ náà wọ́n fi gbé bẹnu nínú ètò sì mú wọn kí wọ́n ṣe ikú pa àwọn ènìyàn mẹ́rìndínlógún náà látàrí pé wọ́n ní wọ́n jẹ́ afurasí ajínigbé. Ó ní láti ìgbà náà ó ní àwọn agbófinró ní a ti ń wọ inú ilé láti gbé àwọn ènìyàn bó ṣe wù wọ́n tí wọ́n sì ń kó àwọn tí wọn ò ṣẹ̀ àti tí wọn ò mọ́wọ́ mẹ́ṣẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó láwọn tí wọ́n ṣe ikú pa àwọn ènìyàn mẹ́rìndínlógún ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò sí nínú ìlú mọ́ tó ń kálukú ti ní apápá bora nígbà tó sì fi ìyà jẹ aláìṣẹ̀ lásìkò yìí. Ó ní fún ìdí èyí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn náà ti fi ilé wọn sílẹ̀ o náà ti fi orí ara wọn pamọ́ láti lè sá kúrò lọ́wọ́ àwọn agbófinró tó ń fi páńpẹ́ òfin gbé wọn lọ́nà àìtọ́ àti wípé wọ́n ń fòyà káwọn Haúsá náà
náà ká má padà wá ṣe ìkọlù padà sí wọn ní ìpínlẹ̀ Edo náà. Assalamu alaikum. Soko me hanya Allah ya sani. Ko saboda mene sai Allah ya sani. Gobe Allah ya sani. Jiya Allah ya sani. Ba haka ba. Amma Allah ya baka Allah ya Allah ya doka baka ba to wallahi zai samu justice yanzu akwai arrest 14 persons suna the police inshallah coming day by the grace of God police day so nagode. Ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní mo tẹkọ̀ mi létí lọ báyìí lórí ọ̀rọ̀ mi mo sì dúró sórí rẹ̀ gbọ́ngbọ́n pé ọbakọba tó bá ṣe bẹ́ẹ̀ gba ìjà láàyè nílùú rẹ̀ mo ṣetán láti rọ̀ ọ́ lóyè. Gómìnà Adémọ́lá Adélékè ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọláwálé Rasheed ètò sọ ní Òṣogbo lọ́jọ́ Ajé Monday ní ọjọ́ 21 inú oṣù tá a wọ̀ yìí lásìkò tó bá wọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀ nípa làásìgbà àti wàhálà tí ń ṣẹlẹ̀ ní ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ibi tá a ti rí ìlú Ìlóbù, Ìfọ̀n àti Ẹ̀rìn Ọ̀ṣun. Gómìnà Adémọ́lá Adélékè ó ní lórí ìpinnu mi àti kìlọ̀ tí mo ṣe fáwọn orí adé kọ̀ọ̀kan nípa pé kí wọ́n gbìyànjú láti fa àwọn ènìyàn wọn létí níbi tó ti ń gbọ́rọ̀ kí wọ́n sì dìyàn kan jìnnà sí làásìgbò àti wàhálà. Ó ní àwọn tó ti ń wú gbọ́ báyìí o wípé níṣe làwọn kan náà tó fẹ́ kóra wọn jọ láti fi ṣe ìkọlù míì ní ìlú Ìlóbù, Ìfọ̀n àti Ẹ̀rìn Ọ̀ṣun. Ó ní wọ́n sì dúró lórí ọ̀rọ̀ òun pé ọba kọbasẹ́ àní ẹnikẹ́ni nínú ìlúkìlú tó bá ṣe bẹ́ẹ̀ wu ìwà tí ò bófin mu àbí ó tún domi àlàáfíà agbègbè ìlú mẹ́tẹ̀ẹ̀ta rú níṣe làwọn yóò fi ọwọ́ sí júwèlé fún orí adé ọ̀hún tí ó sì fi orí àpèrè rẹ̀ tí ó fi ṣe ìtànpá fáwọn ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà nígbà tó ń ṣe àlàyé pé látàrí páwọn tí wọn ò mọ́wọ́ mẹsẹ̀ wọ́n ń jìyà ẹ̀ṣẹ̀ wọn ní ìlú mẹ́tẹ̀ẹ̀ta wọn ló jẹ́ kí àwọn tó dín ìkéde kónílé-ó-gbélé ní ìpínlẹ̀ ìkéde kónílé-ó-gbélé nílùú mẹ́tẹ̀ẹ̀ta náà ló jẹ́ káwọn dínkù. Ó ní ṣùgbọ́n tẹ́ ẹ bá tún ṣe bẹ́ẹ̀ domi àlàáfíà ìlú náà rú àní mo ṣetán láti fi ọwọ́ òfin mú ẹnikẹ́ni tó bá hùwà náà àtòrí adé kórí adé tó bá ṣe bẹ́ẹ̀ gba ìjà láàyè nílùú rẹ̀. Ìpínlẹ̀ Ebonyi ó ti yá wa báyìí ẹjẹ́ àjọ máa lọ bẹ́ẹ̀. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi náà ti tú àwọn oníṣẹ́ láabi ká níbi tá ti ń gbé dáná rọ́ wọ́n dènà ìjínigbé tí kò bá wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ebonyi Joshua Nkadu ọmọ ṣe àlàyé ọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ nígbà pé ní 30 oṣù kẹta èyí tá a lò tó tẹnubodò lánàá òde yìí ní nǹkan bíi déédéé aago 8 àbọ̀ alẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ìtòsí mile 50 layout Abakaliki ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bó ṣe ṣe ní àlàyé pé àwọn ajínigbé ó ní wọ́n dá ọkọ̀ Toyota Sienna àti Toyota kan Camry tí wọ́n dá dúró ní òpópónà ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wa ọkọ̀ wọn àtàwọn ènìyàn tán wà nínú wọn tí wọ́n wà wọ́n lọ níbi tí ìròyìn náà tó ti dé tí igbá àwọn agbófinró náà bá pa kìtìmọ́lẹ̀ náà bá ṣe bẹ́ẹ̀ tẹ̀lé àwọn oníṣẹ́ láabi ọ̀hún tán lé wọn ní àlè dojú bolẹ̀ níbi tí wọ́n ti sọ bímọ pé àwọn ajínigbé náà wọ́n pa ọkọ̀ Sienna àti Toyota Camry ọ̀hún wọ́n pa á tì pẹ̀lú àwọn ènìyàn tó wà nù rẹ̀ wọ́n sì bẹ́ẹ̀ sẹ́ wọn sọ̀rọ̀ náà bá júbà ehoro àtàwọn ènìyàn àti ọkọ̀ ọ̀hún ó ní wọ́n ti gbà báyìí o tó ń kúlùkù sì ti padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ tọkọ̀ tí wọ́n sì gbà náà ti padà sọ́dọ̀ àwọn tí wọ́n ní kọmíṣánná ní ìpínlẹ̀ Ebonyi ó mọ̀ lu àwọn agbófinró náà ó lù wọ́n lọ́gọ ẹnu nígbà tó sì ti ṣe ní àlàyé pé àwọn kò ní fi àyè sílẹ̀ fún ìwà ìpànlẹ̀ àbí ìjínigbé kankan ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ebonyi. Bákan náà lọ́wọ́ tún ti bá àwọn ajínigbé 6 pẹ̀lú owó ìtúsílẹ̀ tó jẹ́ ránsọ́ọ̀mù tí iye rẹ̀ jẹ́ 4.8 million naira ní ìpínlẹ̀ Kano àti Taraba. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Olúmúyìwá Adéjọbí ló máa ṣe àlàyé ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 21 inú oṣù kẹta ọdún tá a lò
tá ń lò lọ́wọ́ yìí gẹ́gẹ́ bó ṣe sọ dúnmọ̀ pé ní òpópónà Takum sí Maraba ní ìpínlẹ̀ Taraba lọ́jọ́ àbámẹ́ta tí ń ṣe sátidé ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ibi tá ti sọ dúnmọ̀ wípé wọ́n tú àwọn ènìyàn tí wọ́n jí gbé tí òǹkà wọn jẹ́ 20 wọ́n tú wọn sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún nígbà tán àwọn kan farapa lára àwọn ènìyàn tí wọ́n jí gbé tí wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn gẹ́gẹ́ bí ó tún ṣe tẹ̀síwájú nínú àlàyé pé ní ìpínlẹ̀ Kánò ẹ̀wẹ̀ ní ọjọ́ kẹjọ nínú oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí ó ní wọ́n jí arákùnrin kan torúkọ rẹ̀ jẹ́ Muhammadu Bello Yusawu tí wọ́n jí gbé nínú èyí tí ó sì ní nígbà tán tọpinpin ìtúsílẹ̀ arákùnrin ọ̀hún ó ní ọwọ́ ba àwọn ajínigbé tí wọ́n jẹ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ìbọn ìléwọ́ àti ìbọn AK-47 bẹ́ẹ̀ náà ló tún ní wọ́n gba owó ìtúsílẹ̀ èyí tí òǹkà rẹ̀ jẹ́ 4.8 million naira láì àkàtà àwọn ajínigbé ọ̀hún wàyí o àwọn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ la ajínigbé tí ọwọ́ bà nígbà tán sì tú ènìyàn 21 sílẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé wọ́n gba 4.8 million naira lówó ìtúsílẹ̀ nígbà tí wọ́n sì tún gba àwọn ohun ìjà olóró bí ìbọn lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Ìjàmbá ọkọ̀ ojú pópó ló ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ọlọ́pàá kan nígbà táwọn mìíràn tán farapa ní ìpínlẹ̀ Abia lọ́jọ́ àìkú ní ìṣẹ̀lẹ̀ eléyìí ó ní ó wáyé ní òpópónà Umuahia sí Bẹ́ndẹ̀ ní agbègbè tó pè ní Izieke ìpínlẹ̀ Abia gẹ́gẹ́ bí àlàyé tẹ́ni tó jẹ́ kọ̀mándà fún àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó Ngozi Ezeoma bó ṣe ṣe ní àlàyé pé àwọn agbófinró náà wà nínú ọkọ̀ ọ̀hún tó sì jẹ́ pé àwọn fúnra lára wọn náà wá ọkọ̀ wọn wọnú kòtò gìrìwò kan látàrí eré àsápajúdé àti ìjánu wọn èyí tá a mọ̀ sí bírèkì tó sọ di mímọ̀ wípé ó fẹ́ẹ̀lì lásìkò tí wọ́n wà ní ojú òpópónà ọ̀hún gẹ́gẹ́ bó ṣe ṣe ní àlàyé wípé àwọn ènìyàn tó wà nínú ọkọ̀ ọ̀hún inú wọn láti rí ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọ ogun ilẹ̀ yìí tó fi máa àjọ sífù dìfẹ́ǹsì nílò ètò ìṣiṣẹ́ ní àlàyé wípé àwọn 6 náà ń bẹ nínú ọkọ̀ náà níbi tí wọ́n ti wa ọkọ̀ ọ̀hún wọ inú kòtò gìrìwò tẹ̀mí ọlọ́pàá kan tó sì bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ nígbà táwọn 5 tó kù náà bẹ lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run kó tó di pé wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn níbi tán ni wọ́n ti gba ìtọ́jú lọ́wọ́ báyìí wàyí o gómìnà ní ìpínlẹ̀ Abia Alex Oti onímọ̀ ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí olóògbé ọlọ́pàá tó ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ náà ló tún sọ bímọ wípé gbogbo ìtọ́jú tó bá yẹ àtẹ̀yẹ tó péye àwọn yóò ṣe lórí àwọn ènìyàn tó farapa tó ń bẹ ní ilé ìwòsàn náà Ngozi Ezeoma kọ̀mándà àwọn ẹ̀ṣọ́ alábòójú pópó wọ́n wá rọ àwọn tí wọ́n wa ọkọ̀ táwọn ọ̀kadà àtàwọn tán lọ́dà pé ẹja máa fi sùúrù ṣe ohun gbogbo ká sì dẹ́kun eré àṣájù torí wípé irú ìṣẹ̀lẹ̀ burúkú yìí kò sí ohun méjì tó fà á ju eré àsápajúdé pẹ̀lú bí ìjánu wọn náà bó ṣe ṣe bẹ́ẹ̀ bó ṣe sọnù ní àsìkò táwọn ọkọ̀ náà lọ́wọ́. Àrá ńlá kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó sán pa Fúlàní àti màálùú rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna o gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ lágbègbè tó pè ní Matuak Giwa Modern District Moro Chiefdom ìjọba ìbílẹ̀ Kaura ní ìpínlẹ̀ Kaduna ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé pẹ̀lú àlàyé tẹ́ni tó jẹ́ olórí agbègbè Simon Ayuba èyí tó ṣe fáwọn oníròyìn ó sọ dímọ̀ wípé ní alẹ́ ọjọ́ ajé Monday ní alẹ́ ọjọ́ àìkú mọ́júmọ́ ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 21 nínú oṣù tá a lò sẹ́yìn ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe ní lásìkò tí òjò náà tó ń rọ̀ lọ́wọ́ ó ní Fúlàní náà ló ṣe bẹ́ẹ̀ tó kó àwọn màálù rẹ̀ jáde èyí tí òǹkà màálù ọ̀hún tó jẹ́ 12 tí ó sì ń fún wọn ní omi tá tó ń jẹ kó lásìkò ọ̀hún ní àrá ńlá kan ló bá ṣe bẹ́ẹ̀ tó san sísan tí àrá ọ̀hún tó san báyìí Fúlàní ọ̀hún ló kọ́ gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra nígbà táwọn màálù rẹ̀ 12 táwọn náà ṣe bẹ́ẹ̀ tán jẹ́ Ọlọ́run nípè ojúwe Fúlàní náà gẹ́gẹ́ bí ẹni tó sọ dímọ̀ pé ìpínlẹ̀ Bauchi ó ní ó ti wá tó sì ń da màálù rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna kó tó di wípé àrá líle ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ ó gbẹ̀mí lẹ́nu rẹ̀. Dídùn kó pọ̀ ṣókí oní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́dẹ̀ ẹ̀sà mọ́jẹ̀ fìlà kó kọjá ìpéǹpéjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí títí di ìgbà tá a tún padà máa kó ìròyìn míì jọ tá a sì máa mú aṣojú bó máa wò náà títí gbẹ̀yìntẹ́jú olùfẹ́ wa ẹ mọ̀ pókọ̀ mi ò lè yí padà àyànfẹ́ Elédùmarè náà ni ó dàbọ̀.